kò gbọ́dọ̀ sí ijó jíjó kankan, bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ sí ayọ̀káyọ̀ kankan àbí ẹ̀ ń lùlù. Kò gbọ́dọ̀ sí tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe ní ìlú Ìlọrin o. Kò gbọ́dọ̀ sí ní tó jọ rárá. Ọ̀rọ̀ sì ti wáyé, àṣẹ ti gùn ún. Ọ̀rọ̀ látẹnu Emia Sulu Gàmbàrí ti ìlú Ìlọrin. Kí ni àwọn ọlọ́pàá, àwọn amòfin, kí ni ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka rí sí ọ̀rọ̀ yìí? Gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi, ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Ẹ káàbọ̀ sí Àtẹnuwíjọ́ TV. Orúkọ tèmi ò yípadà, Àtẹnuwíjọ́, níbi tí ẹ ti máa ń gbọ́ àwọn ètò ọlọ́kan òjọ̀kan. Mo ti tún dé lóòrọ̀ yìí nípa rògbòdìyàn eléyìí tó ń wáyé ní ìlú Ìlọrin, níbi tí Emia ìlú Ìlọrin tó ti pàṣẹ, tó ti pa á láṣẹ wípé kò gbọ́dọ̀ sí ijó kan, ayọ̀ kankan, ìlú à ń gbàjó à ń gbàlù ní ìlú Ìlọrin, nítorí wípé kò sí tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe kankan tó gbọ́dọ̀ wáyé nílùú Ìlọrin. Kí n tó máa bá ètò yìí bọ̀, kẹ́ ẹ tó gbọ́ nǹkan tí àwọn amòfin, ọlọ́pàá, ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka, kẹ́ ẹ tó gbọ́ nǹkan tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí, màá rọ̀ wá, ẹ bá mi like program yìí, ẹ bá mi share rẹ̀, kẹ́ ẹ sì bá mi subscribe sí i. Ẹ wo ọ̀rọ̀ tí wáyé, àṣẹ ti gùn wọ́n látẹnu Emia ìlú Ìlọrin wípé kò gbọ́dọ̀ sí ijó jíjó kankan, kò gbọ́dọ̀ sí ayọ̀ àbí à ń lùlù àbí à ń ṣe nǹkan kan tó jẹ mọ́ ìṣẹ̀ṣe ní ìlú Ìlọrin rárá o, kò gbọ́dọ̀ wáyé. Wọ́n ní ọba ló nílùú, ọba ló láṣẹ, ọba Ìlọrin Emia ọmọ ti pàṣẹ báyìí, ó ní ẹnìkankan ò gbọ́dọ̀ wá sí Ìlọrin, kò sí ní tó jọ, kò sí ní tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe nílùú Ìlọrin. Bí ẹ bá wà ní orí social media láti bí oṣù kan sẹ́yìn, a ó ti rí wípé ọ̀rọ̀ yìí ti ń jà rìnrìn ló ti wáyé láàrin àwọn ọlọ́ṣun àti àwọn àlùfáà ìlú Ìlọrin, níbi tí wọ́n ti sọ pé wọ́n fẹ́ ṣe ìṣẹ̀ṣe à ń bọ odò Iyemọja, a ò bọ odò Iyemọja, ló ti ń wáyé sẹ́yìn tí ọ̀rọ̀ yìí ti ń di fàákájà láàrin àlùfáà, àwọn àfáà àti àwọn oníṣẹ̀ṣe ní ìlú Ìlọrin. Ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n kò ṣàì dá sí ọ̀rọ̀ yìí nígbà tí ọ̀rọ̀ yìí ń jà rìnrìn nígbà náà, wípé wọn ò tiẹ̀ di fàákájà débi wípé à ń gbéra ẹni lọ sí àgọ́ ọlọ́pàá. Ọ̀rọ̀ àtìmọ́lé ó wáyé níbẹ̀, gbogbo ẹni tó bá wà lórí social media yóò máa gbọ́ nígbà náà lọ́run tó fi ṣẹlẹ̀. Kó tó wá di wípé èyí Ọ̀ṣun ti ìlú Ìlọrin ó ti kọ́kọ́ tẹ póstà, ó tẹ flyer oríṣiríṣi wípé tó bá di 20 oṣù eléyìí tí a wà yìí tí wọ́n ṣe ọdún ìṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá, wípé bákan náà yóò wáyé ní ìlú Ìlọrin o. Ó ti há flyer yìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Eléyìí ló fà á tí ọba ìlú Ìlọrin tó fi gbóhùn sókè wípé nílùú Ìlọrin o, kò sí ní tó jọ pé ẹnìkankan ò gbọdọ̀ sí tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe ní ìlú Ìlọrin. Ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka gbọ́ ọ̀rọ̀ yìí, ó ki ìwé mọ́lẹ̀, ó kọ lẹ́tà jàǹràn sí Emia ìlú Ìlọrin wípé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ o. Ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka fohùn wóhùn fọ̀rọ̀ wé ọ̀rọ̀ fún Emia ìlú Ìlọrin wípé ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé ilẹ̀ Yorùbá náà sì ní ìlú Ìlọrin, àti wípé òfin ó ní kálukú ó lè ṣe tó bá wù ú, wípé bí ọba Ìlọrin Emia bó ṣe fi òfin dé pé wọn gbọ́dọ̀ ṣe ìṣẹ̀ṣe ní ìlú Ìlọrin yìí, wípé ó kù díẹ̀ káàtó nínú ìwé tí ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka tó kọ sí Emia ìlú Ìlọrin. Ṣùgbọ́n kí ni èsì tí Emia ìlú Ìlọrin tó sọ fún Wọlé Soyinka nínú àkọsílẹ̀ táwọn náà kọ padà sí Wọlé Soyinka? Wọ́n ní ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìlú Ìlọrin kì í ṣèlú fìtínà fa, bẹ́ẹ̀ ni ìlú Ìlọrin kì í ṣèlú jàgídíjàgan, kọ́mọ́ bá sí jàgídíjàgan kó sì mọ́ bá sí fìtínà fa lọ́fàá tí àwọn fi sọ wípé wọn ò gbọdọ̀ jó ijó kíjó kankan tàbí pé àwọn fẹ́ ṣe ìṣẹ̀ṣe ní ìlú Ìlọrin. Eléyìí ni èsì tí Emia tó kọ sí
ọ̀gbẹ́jọ̀gbọ́n Wọlé Soyinka wọ́n ní ìsọ̀rọ̀ ní ìgbésí ìsókosí ó ní ìgbésẹ̀ gẹ́ngẹ́. ọ̀rọ̀ yìí ò ṣàìkan ọlọ́pàá, àwọn ọlọ́pàá ní ìlú Ìlọrin nígbà tí ọ̀rọ̀ yìí dé àgọ́ wọn. eléyìí ló fà á tí iléeṣẹ́ ọlọ́pàá Ìlọrin látẹnu agbẹnusọ wọn ọ̀gá ọlọ́pàá SP tó jẹ́ alukoro ọlọ́pàá Ọ̀kásànyà Àjàyí tí bàbá yìí sọ wípé ó dáa for security purpose o àti fún security reason nílùú Ìlọrin ẹnìkan ò gbọdọ̀ jí ijó kíjó kankan pé àwọn fẹ́ ṣe ìṣẹ̀ṣe ní ìlú Ìlọrin ní 20 oṣù kẹjọ eléyìí tí a wà yìí, wípé ẹni yòówù tó bá dán irú ẹ̀ tó fi tó dán sọ irú ẹ̀ sọ̀rọ̀ tó kò ń fẹ́ jó ijó kíjó kankan tẹ́ ẹ lọ gbé bẹ̀m̀bẹ́ àbẹ́ ẹ lọ gbé omele kan pé ẹ fẹ́ máa jó ní ìlú Ìlọrin, ẹ wò ó inú sẹ́ẹ̀lì lẹ́ẹ̀tì máa jó ìtókù o. torí ìdí èyí kúlùkù ẹ jókòó lé yín jẹ́jẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ jó ẹ mọ̀ bí tẹ́ ti jó ijó yín o, ẹ mọ̀ bí ẹ gbé ijó yín lọ. wọ́n ní ibi ẹ bá gbá mọ̀ládé ibẹ̀ ni ẹ jó lọ o, ẹ má gbé ijó à ń ṣe ìṣẹ̀ṣe ẹ má gbé wá sí ìlú Ìlọrin o. alukoro ọlọ́pàá àbí agbẹnusọ ọlọ́pàá SP Ọ̀kásànyà Àjàyí olófi ọ̀rọ̀ ilédè. kí ni àwọn amòfin kí ni wọ́n gbọ́ eléyìí sí? wọ́n lọ bá àwọn akọ̀ròyìn, wọ́n lọ sí ọ̀dọ̀ human rights lawyer, human rights san eléyìí tó jẹ́ kí ni orúkọ Ìníbèbè Elfiong òun náà dá sí ló ní kílẹ̀ wí ńlá ní ìlú tó lọ́ba tó níjòyè, ìlú tó jẹ́ pé president ló ń kọ̀ǹtúrò wa, àtọba àti ìjòyè àtàfà àti nǹkan kan president ló ń kọ̀ǹtúrò wa, Nàìjíríà ló pa buwa pọ̀. èyí ṣe tẹ́fì sọ wípé kí ẹnìkan má ṣe tẹnìkan. ìlú Ìlọrin tá à ń wí yìí ṣe bí oríṣiríṣi ẹ̀sìn ló wà ńbẹ̀, ẹ̀sìn oníṣẹ̀ṣe wà ńbẹ̀, ẹ̀sìn kìrìsìtẹ́nì wà ńbẹ̀, ẹ̀sìn mùsùlùmí wà ńbẹ̀. èyí ṣe tó fi jẹ́ pé ẹnìkan kó má ṣe kan, kò sí ní tó jọ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tòun àti àbá tòun bó ṣe wà nínú òfin. anybody ló lè ṣe ní tó bá wù ú, ló lè ṣe ẹ̀sìn tó bá wù ú, ló lè ṣe ohun tó bá wù ú gẹ́gẹ́ bí ẹ̀sìn lábẹ́ òfin bó ṣe wà nínú ìṣọ̀kan ìlú Nàìjíríà o. kọ́mọ̀ bá sí controversy, ẹ jẹ́ kí ẹni tí ó ṣe ìṣẹ̀ṣe kó máa ṣe ìṣẹ̀ṣe rẹ̀ o. eléyìí ni ọ̀rọ̀ tí ó jáde láti ẹnu Elfiong eléyìí tó jẹ́ human rights lawyer. san bàbá Ẹ̀bùnolú Adégoróyè òun náà dá sí. bàbá yìí ní ẹ wò ó sẹ́rí ní abẹ́ òfin ẹnìkankan ò ní right láti sọ wípé kí anybody má ṣe ní tó bá wù ú, pàápàá jùlọ lórí ẹ̀sìn, lórí èdè, lórí ní tó bá wù ú. anybody lè ṣe òtórí pé ọmọ Nàìjíríà ní gbogbo wa, máàpù ẹyọ kan náà ló pa wá papọ̀, lábẹ́ stencil kan náà lájọ wà ní ilẹ̀ Nàìjíríà. torí ìdí èyí ẹnìkankan ò gbọ́dọ̀ pa àṣẹ kan pé ẹnìkan ò gbọ́dọ̀ jó ní ìlú Ìlọrin láti wá ṣe ìṣẹ̀ṣe tiẹ̀, nítorí wípé kìrìsìtẹ́nì wà ńbẹ̀, mùsùlùmí wà ńbẹ̀, àwọn oníṣẹ̀ṣe àwọn náà wà ńbẹ̀ o. bákan náà bàbá Ṣítù tó jẹ́ sàn làwọn náà, Ṣítù Wahab àwọn náà dá sí. wọ́n ní ẹ wò ó ṣe rí lábẹ́ òfin kò gbọ́dọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́, kálukú ló ní right lábẹ́ òfin láti ṣe ẹ̀sìn tó bá wù ú gẹ́gẹ́ bí ẹlẹ́sìn, yálà kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí tàbí ẹlẹ́sìn ìṣẹ̀ṣe eléyìí tó jẹ́ ẹ̀sìn ilẹ̀ Yorùbá. wọ́n ní kálukú ó lè ṣe tó bá wù ú, ṣùgbọ́n láti mú kí àlàáfíà ó lè jọba, eléyìí ni àwọn fi dá alábàá wípé kí àwọn aráàlú kí wọ́n fi eégún òtòlò kí wọ́n fi tó láàrin ara wọn. ọ̀rọ̀ yìí ló wáyé látẹnu Sam Ṣítù Wahab. wọ́n ní ẹ lọ́ọ́ fi eégún òtòlò tó láàrin ara yín àti oníṣẹ̀ṣe àti àyín alálùfáà ní ìlú Ìlọrin àti Emia, ẹ bá wọn fi eégún òtòlò tó kí àwọn ọlọ́pàá kó sì bá wọn dá sí wípé kò gbọ́dọ̀ sí ìjà tàbí fàákájà níbẹ̀ kó fi eégún òtòlò tó bí wọ́n bá ti ṣe o. ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n san Ẹ̀bùn Adégoróyè ó tẹ̀síwájú, ó ní ẹ wò ó ṣe rí pé kẹ́nìkan má ṣe tó bá wù yẹn kí wọ́n má ṣe ẹ̀sìn tó bá wù wọ́n, kò sí ní tó jọ, nítorí wípé Nàìjíríà òun ni gbogbo wa, kálukú sì ní lábẹ́ òfin kálukú sì lè ṣe ẹ̀sìn tó bá wù ú, tó sì túmọ̀ wípé kálukú òun ló ní ẹ̀tọ́ ní abẹ́ òfin Nàìjíríà. gbogbo ojú tó ń wò mí, etí tó ń gbọ́ mi, ẹ wò ẹ gbọ́, sọ wá yẹ kó rí bẹ́ẹ̀? ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ bí? gẹ́gẹ́ bí èmi àti yín tá a jọ gbọ́ ìròyìn, tá a jọ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀, tá a jọ wà ní orí social media láti ẹjọ́ yìí, sọ yẹ kó rí bẹ́ẹ̀? ní Nàìjíríà ń bí àwọn state
tó jẹ́ ti ilẹ̀ Yorùbá ń bí wọ́n fún wọn ní ààyè, kódà wọ́n fún wọn ní ọdídé ní Monday tó jẹ́ 21 ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ. Wọ́n fún wọn ní ọlídé lánàá torí pé àná jẹ́ ọjọ́ ìsinmi ní ó jẹ́ kí wọ́n gba ọlídé yẹn lánàá, tó jẹ́ òní ni wọ́n fi ọlídé náà sí fún àwọn stéètì Ọ̀ṣun stéètì, Lagos stéètì, àwọn stéètì míì tó jẹ́ tilẹ̀ Yorùbá wípé kí wọ́n fún wọn ní ọlídé láti lọ ṣe ìṣẹ̀ṣe. Wọ́n ní kò sí bí ọ̀bọ ṣe sorí tí ìnàkí ò gbọ́dọ̀ ṣe. Kí ló dé tó jẹ́ wípé èdè kan náà lájọ ń sọ ní ìlú Ìlọrin, tó wá jẹ́ wípé ìlú Ìlọrin wọ́n wá dá tí wọ́n yàtọ̀, tí wọ́n sọ tí wọ́n dé àtàǹpàkò tó yàtọ̀ sí àwọn ìka tó kù, tí wọ́n dá tí wọ́n yàtọ̀ sí wípé ìlú Ìlọrin kò í ṣe ìlú tí wọ́n ó ti máa ṣe ìṣẹ̀ṣe. Gbogbo ojú tó ń wò mí, ṣé bí ilẹ̀ Yorùbá jọ ni wá? Ṣé bí èdè Yorùbá lájọ ń sọ? Ṣé bí ìtàn sọ fún wa wípé àwọn Yorùbá ló tẹ ilẹ̀ Ìlọrin dó kó tó di wípé ẹ̀sìn méjèèjì tí a pè ní ẹ̀sìn Islam, kó tó di wípé ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kristẹni kó tó di wípé ó dé wá sí ilẹ̀ Nàìjíríà. Ṣé bí ìṣẹ̀ṣe ọ̀hún òun ni wọ́n fi tẹ ìlú Ìlọrin dó láyé ìgbà náà gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìtàn. Ojú tó ń wò mí, wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn, ojú sùnùkùn la fi wò ó. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó jẹ́ wípé ìlú Ìlọrin wọn ò gbà kí wọn ó ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe níbẹ̀ bí àwọn Kristẹni bá fẹ́ ṣe tí wọ́n ń kọ́? Èyí ṣe tí àwọn Kristẹni tàbí tí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tí kò dí wọn lọ́wọ́ nígbà tí wọ́n bá ń ṣe ọdún ààwẹ̀, nígbà tí wọ́n bá ń ṣe ọdún iléyá tí wọ́n ń pẹran, tí wọ́n ń ṣe gbogbo ẹ̀, kí ló dé tí wọn ò dí wọn lọ́wọ́, tí wọ́n dá wọn lọ́wọ́ kọ́ nígbà tí wọ́n bá ń ṣe tiwọn? Ojú tí mo fẹ́ kí àwa tí a jẹ́ ọmọ Yorùbá tí à ń gbọ́ mi ká fi wòrè wípé ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀, tó yẹ kó rí bẹ́ẹ̀, ò ní ìbéèrè tó ń wáyé látẹnu èmi Atẹnuwíjọ́. Èmi ò ní sọ jù báyìí lọ. Ìkànnì Atẹnuwíjọ́ lẹ ti ń gbọ́ mi níbi tí ẹ ti máa ń gbọ́ ètò wa lóòrèkóòrè. Orúkọ tèmi ò yí padà, Atẹnuwíjọ́. Títí ẹ ó ti fi gbọ́ mi ní ìgbà mẹ́rin ní orí àkọ́tún ètò. Ó dìgbà.